Ìyàwó mi ń kiri ilé olóògùn nítorí mi ò nífẹ̀ẹ́ rẹ̀ mọ́. Adájọ́ ẹ tú wa ká. Ka-Yahyah ló sọ bẹ́ẹ̀. Ọkọ ìyàwó kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọlọ́runtóyìn Ka-Yahyah àti ìyàwó rẹ̀ abilékọ Halima ni wọ́n ti wọ́ ara wọn lọ sí iwájú ilé-ẹjọ́ Area Court kan tó wà lágbègbè sẹ́ńtà ìgboro nílùú Ìlọrin pé kí wọ́n tú ìgbéyàwó ọlọ́jọ́ gbọọrọ tó wà láàrin àwọn méjèèjì ká lórí ẹ̀sùn pé Halima ń ṣe oògùn sóhun àti pé òun kò nífẹ̀ẹ́ rẹ̀ mọ́. Ẹ̀wẹ̀, Halima ti wá sọ fún ilé-ẹjọ́ pé òun kò ṣetán láti kọ ọkọ òun sílẹ̀ nítorí pé òun sì nífẹ̀ẹ́ rẹ̀. Pàápàá jùlọ, òun ti gbìyànjú láti ran àwọn mọ̀lẹ́bí òun sí i láti lọ bá òun bẹ ọkọ òun. Adájọ́ kò gba ẹ̀bẹ̀ Ka-Yahyah wọlé láti tú àwọn méjèèjì ká lórí ẹ̀sùn pé ìyàwó rẹ̀ ń lo oògùn láti fi darí rẹ̀. Ilé-ẹjọ́ ti wá fún àwọn méjèèjì ní ọ̀sẹ̀ kan láti lọ́ọ́ fi pẹ̀tù sáwọ̀ tó wà láàrin wọn. Adájọ́ tí orúkọ rẹ̀ ń jẹ́ Ahmad Ajumobi sọ nígbà tí ó ń dájọ́ pé ọkọ ní ẹ̀tọ́ láti kọ ìyàwó rẹ̀ sílẹ̀ nígbà tí ó bá wù ú láì ní àlàyé nínú. Bẹ́ẹ̀ sì ni ilé-ẹjọ́ ní àǹfààní láti pẹ̀tù sáwọ̀ tó wà láàrin lọ́kọ-láya. Adájọ́ Ajumobi ti wá rọ ìyàwó láti lọ kọ́ bí wọ́n ṣe ń ṣe àpọ́nlé ọkọ àti láti lọ ní ìwà rere láti fi gbé ilé ọkọ. Wọ́n ti wá sún ìgbẹ́jọ́ náà sí ọjọ́ 23 oṣù kẹwàá ọdún 2024 yìí. Ìròyìn ní ṣókí kò ní jù báyìí lọ láti iléeṣẹ́ atótó arére online TV. Rizqa Abdulkareem ni ó ti ń jábọ̀. Ẹ ṣeun tẹ́ ń tẹ́tí sí wa.